So, orúkọ ti tèmi ni Lady K Ìfẹ́olúwaṣọ. Mo fi àsìkò ìdúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn Yorùbá Rescue Fund fún àtìlẹ́yìn yín àti support yín lórí ìrìn àjò Yorùbá Nation tí a wà yìí. A dúpẹ́ gidigidi gan ní ọwọ́ yín fún owó tí ẹ fi ránṣẹ́ pé kí wọ́n fi ra àwọn ọ̀kadà yìí. Wọ́n ti ra àwọn ọ̀kadà náà, òun lẹ̀ ń wò báyìí nínú compound Chief Sunday Igboho Oòṣà. Ẹ ṣé gan ni. Gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi ní gbogbo ibi tẹ́ bá wà. A ṣì nídìí ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́, a ṣì nídìí ọ̀pọ̀lọpọ̀ ọ̀kadà sí. So ẹ jọ̀ọ́, ẹ túbọ̀ support wa lórí movement yìí. Ọ̀kadà ta need almost 60. 10 ni ẹ̀ ń wò nílẹ̀ báyìí. So ẹ jọ̀ọ́, a ṣì nídìí more support lórí àwọn ọ̀kadà yìí. Ní ti mọ́tò náà tí a dẹ̀ tún rèsì owó ẹ̀ lórí platform Yeye Dara Talk Show àti Tenny ọmọ ológo àti Mr Wisdom àti èmi fúnra mi Lady K Ìfẹ́olúwaṣọ àti Ìṣọ̀kan Oòduà TV àti Awikonko àti Bàbá mi lẹ́kìtì. Mọ́tò náà ni a ti lọ rà tí a ti gbé dé báyìí sìn. Sienna ni wọ́n gbé dé ní àná. Sienna wọ́n gbé dé ní àná ni ó dé Tòkunbọ̀ ní inú ẹ̀lẹ́ ń wò yìí. Ṣé ẹ̀yin náà ti rí báyìí? Ó wà fún àwọn warrior wa ni, kì í ṣe fún fashion, kò ń ṣe fún personal use. It's for Yorùbá Nation. Yorùbá Nation ló ní mọ́tò tí ẹ̀ ń wò yìí. And láìpẹ́ láì jìnnà a máa design ẹ̀ sìn tí a máa jẹ́ kí ọmọ wípé ti Yorùbá ni. Ṣé ẹ̀yin náà ti rí báyìí sìn? Ilẹ̀ Yorùbá la wà láṣẹ fẹ́ ṣèbò. A gbé orúkọ Yorùbá lé. Àwọn ọ̀gá mi tó wà ń bí ní kí n sọ fún yín pé a máa brown there. Èmi ò fẹ́ sọ tèbó ni torílẹ̀ Yorùbá la wà. So a brand there. A tún ṣe a kọ Yorùbá Nation sí láṣẹ ti rí full AC ni. It's meant for our warriors. And we still need more of this. This one is not enough for us. Please and please, we still need your support. We need more owó. I need àwọn owó sí láti lè fi rà sí. Ó jẹ́ mọ́tò méjì báyìí sìn tí a ti ní fún àwọn warrior wa. Tó bá ti gbé white bus tí wọ́n fún wa yẹn náà, tó bá ti gbé wọlé sìn, wọ́n sáré gbé jáde lọ́wọ́ wọ̀ mú ẹ lọ torí àpò páàkì ẹ̀ sílẹ̀ ni. So tó bá ti gbé dé padà náà sìn, máa tún ṣe fídíò yẹn náà. Ẹ tún rí bọ́ọ̀sì yẹn náà. So ẹ jọ̀ọ́ ẹ̀yin ọmọ Yorùbá ní gbogbo ibi tẹ́ bá wà. A sì nílò ìrànlọ́wọ́ kí iṣẹ́ ìkólẹ̀ yà ṣe kó lè wù wá ní orí. Ẹ jọ̀ọ́ account number tí ẹ bá ti rí lórí platform àwọn tí mo dárúkọ wọ̀nyí: Yeye Dara Talk Show, Tenny ọmọ ológo, Ìṣọ̀kan Oòduà TV, Bàbá Èkìtì, Awikonko, Mr Wisdom. Mo ti dárúkọ Bàbá Èkìtì. Mo ti dárúkọ Yeye Dara náà. Àti èmi Lady K, ẹ jẹ́ máa fi owó sí. Nǹkan tí à ń fi àwọn owó yẹn ṣe, òun ni ẹ ti rí. Ẹ ṣé gan ni, ojú òní tiwa. Ní àìpẹ́ láì jìnnà, a máa dé ilẹ̀ lérí wa. Ó dàbọ̀.